ó mà tún ti ṣẹlẹ̀ o tuntun mà ṣẹlẹ̀ o Sefiu Alao mà ló jáde tán tó sọ ohun tó ṣe àwọn èèyàn ní kàyéfì tó sì jẹ́ káwọn èèyàn máa gbépo yẹnu látìgbà tí ó ti sọ bẹ́ẹ̀ náà ni Sefiu Alao gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé akọrin fújì tó yanrìn ti mà ní tí ìlú sì mọ̀ wọ́n ká èyí mà lọ́ fi sọ̀rọ̀ yìí ní ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan tí wọ́n ṣe pẹ̀lú ètò kan náà lọ sọ wípé àbí àwọn ṣe lo ìgbésí ayé wọn bẹ́ẹ̀ ni bàbá yìí sọ ó ní ìgbà kan rí ó ti pẹ́ tóun ti ń kọrin ó sì pẹ́ tóun dẹ̀ ti wà ní agboolé fújì ṣùgbọ́n ó tó sáà kan àwọn èèyàn kankan ò mà dáhùn mọ̀mọ́ wọn ò pe òun síṣẹ́ bẹ́ẹ̀ náà ni wọn ò fi iṣẹ́ lọ́hùn òun kò ṣáà wà bẹ́ẹ̀ nínú ayé orílẹ̀ èèyàn kan bá sọ fóun wípé kóun gbòkó aláwo lọ kóun lọ ṣe kíni kóun tọfà lọ ó lóun wá wò pé tọfà lọ kẹ̀ ó ní bí ìyá àwọn ìyá tó bí òun nínú ṣe mọ̀ wípé àwọn Yorùbá máa ń sọ wípé ìyá ni wúrà bí ìyá àwọn ṣe kíni ní àárọ̀ ọjọ́ kejì ìyá tó bí òun bá mú òun gbòkó aláwo lọ ó ní kẹsì máa rí ìyá tó bí òun yìí ó jẹ́ ẹlẹ́hàá tí ó sì máa ń bo ojú tó ń borí pẹ̀lú ó ní màmá yìí dẹ̀ jiná nínú ẹ̀sìn gan ó ní ṣùgbọ́n ṣe ni màmá gbóhùn sẹ́yìn tí wọ́n gbé òun lọ sí òkú aláwo ló di àárọ̀ ọjọ́ kejì làwọn bá gba ọ̀dọ̀ babaláwo lọ ó ní ó nígbà táwọn dọ̀hún olóríṣiríṣi èèyàn làwọn bá tí oníkálukú ń wọlé tó ń jáde tí wọ́n wá ń béèrè sí ìgbésí ayé wọn pàápàá ìrìn àjò ayé wọn ó níṣe ló ṣe òun ní kàyéfì pé irú èwo rèé ó níṣe nìyá àwọn sì sọ fún òun wípé oníkálukú máa wá ọ̀nà àbáyọ sí ọ̀rọ̀ ayé èèyàn ni lẹ́bàá yìí sọ wípé kí ìwọ gba oko awo lọ ó ṣeéṣe kó jẹ́ wípé ibi tí ọ̀rọ̀ tiẹ̀ tó gbà nìyẹn ó láwọn dúró ó lé oníkálukú ń wọlé nígbà tó kàn wọ́n ó nígbà tó kan òun ṣe lọ́ pé òun àtìyá òun tí àwọn sì wọlé láti lọ bá ẹni máa dífá fún àwọn ó ní láti ìgbà náà tóun ti gboko awo lọ tóun tẹ̀sí ṣe àwọn nǹkan tán ní káwọn ṣe mà lòun ti bẹ̀rẹ̀ sí ní rògbòlò tí gbogbo ìgbésí ayé òun sì yí padà tí kárí àwọn náà sì change tí àwọn èèyàn ń gbé iṣẹ́ fóun tí gbogbo ẹ̀ sì ń ṣe kíni tó ń búrẹ́kẹ́ tóun rówó fi ṣe nǹkan tóun náà mà gbélé mọ́ tó jẹ́ wípé gbogbo ọjọ́ lòun fi ń lọ sóko fújì ó ní ṣe máa wò ó wá sọ fún àwọn èèyàn wípé ó lóun ṣẹ̀ṣẹ̀ wá mọ̀ wípé wọ́n sọ wípé àwọn mùsùlùmí ó wà fún àwọn lárúbáwá ṣùgbọ́n kìrìsìtẹ́nì wà fún àwọn òyìnbó ṣùgbọ́n àwa tiwantiwa ní ti Yorùbá ó ní Ifá òun ni ó wà fún wa ó ní Ifá òun ló yẹ ká máa ṣe òun ni ló yẹ ká máa gbà képe Olúwa wa ó ní èyí ìgan ló wá jẹ́ kóun mọ̀ wípé ẹ̀sìn kìrìsìtẹ́nì àti mùsùlùmí kò sí fáwọn ọmọ Yorùbá o wípé Ifá gangan ló wà fáwọn ọmọ Yorùbá èyí lohun tí Sefiu Alao tó sọ nígbà tí ó lọ sí ìfọ̀rọ̀wánilẹ́nuwò Oyinmomo lórí Oyinmomo TV èyí la ní ká mú wá fún yín o ká gbé yẹ̀wò lẹ́bẹ̀ẹ́ tí mo wí pé gbajúgbajà akọrin jàǹkọ̀ òun ni Sefiu Alao bó ṣe ń lọ nìyẹn o